Gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú dédé wò yìí, ẹ kú bó jẹ ẹjọ́ ṣe rí. Ẹ̀yin obìnrin kí ló dé tẹ̀ ń bínú? Mi ì fẹ́ kẹ́ máa kúkú gífà ni, mo fẹ́ kẹ́ máa gbà fọ́lọ́run kẹ́ tó lọ ilé ọkọ. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn nǹkan kan wà tó ń pè ní protective factors. Ìwọ tó obìnrin tó wà nínú ilé ọkọ, tí ọkọ ò ṣe ẹ́ níbi, tí ò ṣe ẹ́ ní jàǹbá, tí ò fìyà jẹ, ṣùgbọ́n tó ń wá nǹkan tí ò sọnù káàkiri, tó ń fúnra ẹ̀ tó ń fúnra ẹ̀ ní problem, tó ń gbé ara ẹ̀ lẹ́mìí gbóná, tó ń wá òbò tí ọkọ ń dó níta kiri. Òbò tí ọkọ ń dó níta kiri yẹn ó lè jẹ́ protective factor ọkọ tó ń jẹ́ kí inú ẹ̀ gan kó máa dùn nínú ilé. Tí ò bá sí òbò tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ń dó níta, ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti máa dàrú. Kò sí bó ṣe fẹ́ ṣe, mo fẹ́ kẹ́ gbà fọ́lọ́run ní. Tẹ́ bá ní ọ̀pọ̀lọpọ̀ yẹn ní àwọn kan tiẹ̀ sọ lórí platform mi pé kí ni ọkọ mi máa wá pẹ̀lú Yinka TNT lórí show tí Yinka TNT débi pé ó máa rí o kó dẹ́dòbò. Ìwọ obìnrin tó bá sọ bẹ́ẹ̀ o ti sọkọ ẹ̀dìgbẹ̀wò dání. Nígbà tí ìwọ obìnrin bá wà lórí program Yinka TNT òun comment, ó wá sọ pé kí lọkọ ẹ máa wá ń bẹ̀. Ta ló yẹ kó wà ń bẹ̀ nínú ìwọ àti ọkọ ẹ? So bó jẹ́ ọkọ ẹ rí mi o bí ò rí mi o, ó mọ̀ mí kò mọ̀ mí o, ọkọ tó bá ti jẹ́ pé òbò ni protective factor ẹ̀, ó máa dó mí ni. Àwa jẹ́ kí n sọ fún ẹ, tó o bá insist pé kí ọkọ jókòó lórí òbò ti ẹnìkan, ìwọ gan ò lè gbádùn ìgbéyàwó ẹ. Mélòó lára ẹ mélòó lè dó nínú oko yẹn? O ò lè gbádùn ìgbéyàwó ẹ tó bá wẹ̀ mọ́ ọkọ pé kò gbúdọ̀ bọ́ta òbò ti ẹnìkan, nítorí pé tó bá yá wàá bá yí oko ọkùnrin yẹn jẹ́. O ò ní jẹ́ kókó ẹ̀ ṣiṣẹ́ mọ́ tààrà. Tó kó ò bá ṣiṣẹ́ mọ́ tààrà, ó máa pa òbò ẹ̀ tì ní kẹ́ lọ kóra yín jókòó. Ìkan tí ẹ sọ lánàá pé àǹtí Yinka ṣé mo lè dó ọkọ yín lọ́dọ̀ tí ọkọ mi bá wà ní éèjì tó jẹ́ wípé o lè dó ẹ lọ́dọ̀. Tí ọkùnrin bá sì wà agile, tí ọkùnrin sì wà vibrant, tí ọkùnrin sì ní tó sì wà very tó sì wà able, tó sì strong dáadáa, òbò ló máa ń sábà jẹ́ protective factor wọn tó máa ń jẹ́ kí inú ìgbéyàwó wọn dúró. O ò lè stop ọkùnrin yẹn pé kó jẹ́ pé wọ́n nìkan ni ayé á bàjẹ́, ìgbéyàwó tiẹ̀ gan á bàjẹ́. Tọkùnrin bá ti ń dàgbà, tọmọ ti ń dàgbà tó ti ń ga tó wọn léjì èjìká, ìmí ìgò ò kí ń dáwọ́ dúró tó bá ti ń dàgbà. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá ti rí pé ọmọ wọn ti ń bàlágà, ó ti ń dàgbà, torí pé wọn ò fẹ́ káwọn ọmọ wọn máa rí wọn pé wọ́n mẹ́sàn, wọ́n bá mọ́mì jà, wọ́n máa dáwọ́ dúró fúnra wọn máa wáwọ́ dúró. But láì jẹ́ bẹ́ẹ̀, ìwọ obìnrin o ò lè stop ọkùnrin. Tó bá stop ọkùnrin nígbà tí ọkùnrin sì ní agbára láti dóbò dáadáa, tó ń stop ẹ̀, ìgbéyàwó ẹ̀ gan máa shake ni. O ò lè gbádùn ìgbéyàwó ẹ̀. Number one, tọkùnrin bá rí pé oníwàhálà ni ẹ tó dẹ̀ lóbò tó fẹ́ dó níjọ́ Sunday, tó bá díjọ́ Friday á tìjà bọ̀lẹ̀. Àtijọ́ Thursday ló ti máa palẹ̀ mọ́ ẹ̀. Tó bá ti rí wípé kò sọgbọ́n tó máa lò fún nǹkan kékeré báyìí, á wọ ọmọ ẹ lọ́wọ́ láti sọ di ńlá. Ìjà yẹn ò dẹ̀ ní parí until alẹ́ Sunday tó bá wọlé àbí àárọ̀ Monday, torí pé kí ni olóbò tó fẹ́ dó níjọ́ Saturday. Tó o bá dẹ̀ ń bá ṣeré tí pìsì wà nínú ilé, kò ní lè jáde, ó dẹ̀ fẹ́ lọ dóbò yẹn. Òbò yẹn tó bá dẹ̀ lọ dogan, ìwọ gangan ló wúlò fún, nítorí pé tó bá lọ do inú àádùn nínú ilé, òbò yẹn ni protective factor ẹ̀. Bẹ́ẹ̀ tó o bá stop ẹ̀, tó ti mọ̀ kó máa stop òun, á dájà lẹ̀ níjọ́ Thursday. Ìjà yẹn á extend di Sunday night tó bá ti padà dé láti ibi tó ti lọ dóbò. Torí tí pìsì bá wà, o ò ní jẹ́ kó jáde. Ẹ má máa tọra yín, ẹ máa gba cam. Tó bá ti mọ̀ pé ara ẹ gbóná, eléyìí ò yọ pé àfà, kò yọ pé pastor, kò yọ olówó, kò yọ tálíkà sílẹ̀. Nígbà míì òbò ni protective factor marriage obìnrin. Òbò míì níta òun ni o protective factor marriage obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà nínú ilé, tí ò bá sí òbò míì níta, marriage inú ilé gan á máa shake. Tí ò bá sí òbò míì tó ń kà mọ́ ọkùnrin níta, marriage á máa shake. Tó bá sórí ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí ẹ̀yin mọ̀ nísìn tí èmi gan ò mọ̀ nígbà tèmi. I'm telling you, ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tẹ́ mọ̀ sí tó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ orí yín. Tí òbò òun ni òbò ìmí tí ọkùnrin ń dó, òbò kó dẹ́dòbò tẹ́rí yẹn, òun ni protective factor ọ̀pọ̀lọpọ̀ marriage. Tí ò bá sí, ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti máa dàrú. Béèyàn kan bá ń tẹ̀ pé nǹkan wọn nìkan kíkan, ó fẹ́ kí lè dàrú ni, kò fẹ́ kí kíní kan, ó fẹ́ ba yí ẹ jẹ ni. Nítorí pé oníyà ló máa jẹ yìí tó jù. Ìwọ ló máa dá sunkún ẹ, mi ò ní síbẹ̀, wọ́n fẹ́ ba yí ẹ jẹ ni. Òbò ni protective factor ọ̀pọ̀lọpọ̀ marriage tẹ́ ń rí yẹn. Tí ò bá sí òbò míì, ọ̀pọ̀lọpọ̀ ilé àti dàrú. Ìwọ go ò ní gbádùn ara ẹ gẹ́gẹ́ bí ìyàwó ilé.
Apart from that, tí obìnrin kan bá wà níta tó bá fẹ́ du ọkọ ẹ̀, tó bá rí wípé ìwọ ìyàwó lé òun ni stumbling ìwọ ni block ẹ̀, ìwọ ni blockage ẹ̀, nítorí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìyàwó máa ṣe ń kúkú gífà ń gbà mí. Ìmí á bẹ̀rẹ̀ sí ní cancer nínú òbò tí òbò ẹ̀ òfin ní wúlò mọ́, ó mọ bí tó gùn yẹn ti ń wà ni. Obìnrin mi ò ní nǹkan fi ọkọ ẹ̀ ṣe, ó kàn fẹ́ dolé nǹkan kó kúrò ń bẹ̀ ni. Tí ò bá do, ìwọ gan tó wà nínú ilé ò ní gbádùn, àwọn ọmọ ẹ̀ gan lè má gbádùn. So nígbà míì ẹ lọ farabalẹ̀, ẹ lọ sẹ́ńpẹ́, ẹ má jẹ́ kí àìmá fẹ́ face reality, ẹ má jẹ́ kí tàn tí wọ́n fi tàn wá, ẹ má jẹ́ kó báyé yín jẹ́ débi pé ẹ máa fi pé èmi gangan ni problem yín. Mi ò kí ń ṣe problem yín. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó lẹ́ni òbò tí ọkùnrin ń dó òun ló gbé dúró. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ àìmá fi ọgbọ́n ṣe, àìmá gbà fọ́lọ́run, àìmá gbà kámú, àìmá gbọ́ ọ̀rọ̀ sí tíkẹ́ tó wọlé ọkọ, òun lẹ fi ń dalé yín rú. Nítorí pé tẹ́ ẹ̀ bá gbà kámú, ọkùnrin bá ti ṣe tán, ìjì á máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní tọkùnrin bá ti ní òbò tó sẹ́ẹ̀tì sílẹ̀ tó fẹ́ do. Ó máa bá yí okú ọkùnrin jẹ́ tó bá jẹ́ kó dóbò míì. That is the truth. Mo máa ń sọ fún yín pé ẹ lọ wá ìwé lórí psychology and interpersonal relationship. Ó máa bá ilé ayé ọkùnrin jẹ́, wàá bokú ẹ̀ jẹ́, o ò ní jẹ́ kókó ẹ̀ wúlò mọ́ tó o bá sọ pé o fẹ́ retain okú ẹ̀ sí òbò ẹnìkan. Ó ṣeé ṣe tí ọkùnrin bá ti ń dàgbà tó ti dángbàrá dángbòrò. Ó ṣeé ṣe ọkùnrin tó bá ní underlying health issue. Ó ṣeé ṣe ọkùnrin tó bá jẹ́ pé ó rí pé okó òun ò le dáadáa, òun ò kí ń tètè, òun máa ń tètè dàmìrà, kò dẹ̀ fẹ́ ìtìjú, ó fẹ́ fi ìtìjú ẹ̀ sí ọ̀dọ̀ ìyá ọlọ́mọ ẹ̀. Bẹ́ẹ̀ àwọn ọkùnrin tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ti máa ń lọ almost 60, wọ́n ti máa ń fẹ́ dàgbà. But ọkùnrin tó sì wà vibrant, ọkùnrin tó sì wà able, ọkùnrin tó sì jẹ́ pé bóyá okó ẹ̀ sì yin Ọlọ́run, ọkùnrin tó sì jẹ́ pé tí okó ẹ̀ tó bá pe okó ẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa down ló ń jẹ́, ó lè retain ẹ̀ sí okó ẹ̀. Protective factor inú ilé tiẹ̀, marriage ẹ, ó ní òbò tí irú ọkùnrin yẹn ń dó níbòmíì. Irú òbò tí ojú àánú okó ọkùnrin yẹn tó máa fi wo òbò ẹ, òun ni wípé ó ń rí òbò míì dó tó fi substitute òbò tiẹ̀. Ìyìn tó yẹ kó máa lé ni wípé kí ọkùnrin má ṣe sójú ẹ, kó má kó dẹ́dòbò lójú ẹ. Torí kò sí bó ṣe lè dá, ọ̀pọ̀lọpọ̀ yẹn ní àbí mo ṣe dá tó wo kó dá bí ẹ̀gbin. Ìmí tí ò tú ẹ ní okó fẹ́ dó, tó dẹ̀ máa ṣe òbò tiẹ̀ nínú ilé lóore, tó dẹ̀ máa jẹ́ protective factor òbò tiẹ̀, tó máa jẹ́ protective factor marriage tiẹ̀. Tí ẹ ò bá ti disturb yín, tí ò ti affect yín negatively, ẹ má yọjú sí i. Ẹ má jẹ́ kéèyàn kan sọ pé ọkọ yín wá kó dẹ́dọ̀ wá ń ṣe kiri. At the end of the day wàá fi ṣe ra ẹ. Kò sí bó ṣe fẹ́ retain okó tó sì wà vibrant, okó tó sì ń rí ìdí tó máa le, okó tó sì ń rí ọmú tó máa le. Àwọn okó kan wà tó jẹ́ pé wọ́n bá ti dé stage yẹn, bó bá rọ́mú bó bá rídì, wọ́n máa mọ́jú ni pé mélòó la àdórí. Tí ọkọ ẹ bá ti dé stage yẹn, wàá rí pé wàhálà wàá rí pé fúnra rẹ̀ ló máa wálé. Òun ló fi ń fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó ẹ lọ wo ìgbéyàwó 10 nínú ọdún kan, 7 máa crash. Ẹ wá lọ wo nǹkan tó ń fa 7 yẹn, àìmá gbà fọ́lọ́run lọ́wọ́ obìnrin ni. Àìmá fẹ́ fún ọkùnrin ní freedom. Òun tẹ́ bá gbọ́ is cheating on me. Torí ẹ̀ mo ṣe ń work out. Kò sí nǹkan tó ń pè ní cheating when tí ọkùnrin bá ti rí òbò mi as a protective factor rẹ̀. Sórí bó ṣe rí òbò mi as protective factor rẹ̀ yẹn, òun ni òbò yẹn gangan, òun ni protective factor ìwọ tó wà nínú ilé, òun ni protective factor marriage yẹn. But ẹ máa ní ó ń cheat on me, ó ń cheat on me. Obìnrin tó bá fi torí cheating fi marriage ẹ̀ lẹ̀, tí kì í ṣe pé bóyá ó ka ọkùnrin àbọ́kùnrin gbé obìnrin wálé, olórí burúkú obìnrin ni. O ò tí ì ready torí ẹni tó fẹ́ lọ fẹ́, àfi tó bá fẹ́ lọ fárúgbó. Ẹ rí pé tó bá ti lè forítì, tó jàbọ̀ bóyá first 15 years of marriage, ìgbà tó wá fún máa gbẹ́nu léde last 5 years tó máa lead to 20 years, ara ọkùnrin ti ń wálé. Ẹ rí pé àwọn marriage tó máa ń pẹ́ tí èèyàn bá kúrò nílé ọkọ àkọ́kọ́ ìkejì tó bá máa fẹ́ ìkẹta tó jẹ́ pé ló ń fẹ́ àwọn tó ti ń wà bóyá very older than you in age. Ẹ rí pé marriage yẹn máa ń dàbí ìyàwó àtẹ̀sẹ̀gbé ni, ó dẹ̀ máa ń pẹ́ nítorí nígbà yẹn ó ti rẹ̀ ìjà ọkùnrin. Tí o bá ti rẹ̀ ìjà ọkùnrin, tí ìwọ obìnrin ò dẹ̀ fi ọgbọ́n ṣe, tí ò bá ti rẹ̀ ìjà ọkùnrin, tí ọkùnrin ò fi nǹkan tí ò dá lọ ẹ́,
bóyá kó fi pọ́n ẹ lójú tí wọ́n fúnra rẹ̀ ń tojúbọ̀ kiri tó bá ṣọ́ra wàá fi fúnra rẹ̀ fọwọ́ rẹ̀ ba ìgbésí ayé marriage ẹ̀ jẹ́. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé òbò ọ̀pọ̀lọpọ̀ òbò tí àwọn ọkùnrin yìí ń dóńtà ó ní protective factor marriage ọ̀pọ̀lọpọ̀ yín. Lẹ́mìí mélòó lẹ fẹ́ dó nínú oko? Mélòó lẹ fẹ́ dó? Mélòó ló lè dóko láàrin ọ̀sẹ̀? Mélòó ló lè dóko láàrin ọ̀sẹ̀? Mélòó oko yẹn kan mélòó ló lè dó láàrin ọ̀sẹ̀ tí ò ní rẹ̀? Ọkùnrin mi dẹ̀ tó bá jì ní agbára ó lè dóbò lẹ́ẹ̀márùn. Ṣé wọ́n lè dóko láìmẹ́rin? Máa ní cheating. Mo ní ẹ má sọ pé African men ń cheat. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Ẹ bá rí pé bọ́lá ṣe build àwa African men àti òyìnbó gan ó yàtọ̀. Ó kó àwọn èèyàn dúdú ọkùnrin dúdú ó ń le ju okó òyìnbó lọ. Òyìnbó lè má lè cheat torí wọn alátọ̀tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kì í dákó fún wọn. Ó kó àwọn èèyàn dúdú ó ní agbára, special àwọn èèyàn dúdú ó ní agbára ju òyìnbó lọ. So òyìnbó lè má lè gbà mí gan wọn lè má dógbò. Bẹ́ẹ̀ fún èèyàn dúdú bí Ọlọ́run ṣe ṣẹ̀dá wọn kò sí bó ṣe fẹ́ ṣe tó bá sì wà vibrant má fọkàn sí tó bá ń lọ lé ọkọ pé ó máa jókòó tí ẹ nìkan kí o lè ní ìfọ̀kànbalẹ̀ kó má ba kúkú gífà kó má ba jẹni tó ń fi mọ́tò lé ọkùnrin káàkiri kí ọkọ ẹ má máa dá ìjà lẹ̀ tí ò nídìí tó bá ti di pé òun lóbò kan tó sẹ́ẹ̀tì tó dẹ̀ rí pé òun ṣọ́ ẹ ó dẹ̀ ń jáde níjọ́ Sunday á ti jálẹ̀ ní àárọ̀ níjọ́ Thursday ìjà yẹn á extend níjọ́ Sunday ó di Monday kẹ́ tó parí tó bá ti dóbò tán tó bá rí pé you are the type tó fẹ́ lọ dóbò after office tó dẹ̀ máa ń monitor ẹ̀ after office á ti jálẹ̀ láàárọ̀ tó bá lọ sọ́fíìsì so that á ti mọ̀ pé o ò ní expect òun kò ń dé ní the same time tóun máa ń dé kò dẹ̀ sí nǹkan méjì ó ti mọ̀ pára ẹ̀ máa ń gbóná ó ti mọ̀ pé tóun bá dé tí ò bá síjà wàá máa bèrè lọ́wọ́ òun wàá máa fìtìná tí òun so á dájà lẹ̀ láàárọ̀ tó ò fi ní expect ẹ̀ kó tètè dé lálẹ́ nítorí pé ó ní òbò tó ń lọ dó after office tẹ́ ẹ̀ bá mọ bí ọkùnrin ṣe ń ṣiṣẹ́ tẹ́ bá lọ ń gbọ́ àyè sọ tẹ́ ẹ̀ bá farabalẹ̀ Ọlọ́run má jẹ́ kí marriage yín máa crash protective factor àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tẹ́ rí yẹn òbò míì tí ọkùnrin ń dó ni ẹ lè dó tán ẹ lọ farabalẹ̀ àwọn obìnrin bíi ti nínú òtútù yìí ń sìn ìwọ tó lọ́kọ ńlé ń sìn pẹ̀lú snow tó tá à ń rí ní this time of the year tó dẹ̀ ti pẹ́ ta ti rírú ẹ̀ wá máa ní ọkọ ẹnìkan wọ́n ló máa dó àwọn tí wọ́n lọ́kùnrin tó fẹ́ dóbò tán nídìí oko níbo ni kí wọ́n lọ ṣé kí wọ́n lọ máa kí igi bọnú òbò ni àdẹ̀ ní kùkúmbà tó tóbi tó kùkúmbà Nàìjíríà tí wọ́n lè fi dóbò àní níbí so ìwọ tó lọ́kọ lé tọkọ ẹ bá ti ń wálé wá bá ẹ tí ò ti bẹ́ẹ̀ fa wàhálà tí ò ti gbé sójú fún ẹ jẹ́ kó service àwọn tí wọn ò ní at the end of the day ó máa wúlò fún wọn gangan náà because á lè jẹ́ kí okú ẹ kò ṣẹ̀ṣẹ̀ ṣe dáadáa fún ẹ bòyí pé o wà nílé ọkọ for years ó wá rò bóyá okó yẹn kò ní rẹ̀ lórí òbò ẹ ìwọ náà fi ṣírò ara ẹ wò kó máa jẹ ráìsì lójoojúmọ́ at the end of the day wàá tóbi nítorí carbohydrate ló ń fi sára so ìwọ náà ṣírò ara ẹ wò ọ̀pọ̀lọpọ̀ òbò kó dẹ́dòbò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní protective factor marriage yín tó bá wù yín kẹ́ gbọ́ tẹ́ bá gbọ́ ilé ìtọ́kẹ́ tún ṣe pé alálàlálá ẹ lè pa mí lẹ́nu mọ́ tí mo mọ̀ ni ẹ lọ ka psychology of interpersonal relationship ẹ lọ ka oríṣiríṣi psychosexual psychology àwọn nǹkan kan tó wà lábẹ́ ẹ mọ̀ wípé variety òbò fún okó protective factor ló jẹ́ fún ìgbésí fún marriage ọ̀pọ̀lọpọ̀ marriage the most important thing ni wípé kó má rọ̀bẹ̀ kó má rí see no evil hear no evil bí wọn bá wá sọ fún ẹ gan má gbà láyè kéèyàn wá pò kọ ìbànújẹ́ fún ẹ má dẹ̀ fúnra rẹ lọ wá ìkọ ìbànújẹ́ pò fúnra ẹ àwọn ọkùnrin dẹ̀ wọ́n mọ̀ wípé wọn ò ní fẹ́ kó ká wọn dẹ̀ mọ̀ pé òṣèrànù ìjọ tó bá ti fọ́nrán bá ti ní infection ara bí wọ́n ṣe ń ká wọn pé wọ́n lọ dóbò mí ni ọkùnrin tó bá gbọ́n á protect ara ẹ̀ sabarikolo.com ẹ lọ register bẹ́ẹ̀ mo rí pé àwọn Nàìjíríà ẹ ti ń register ibi tẹ́tí lè rí relationship nìyẹn ẹ má wọrí káàdì yín ó máa fúnra rẹ̀ convert owó yẹn so kò mí ìfẹ́ kéèyàn kọ́kọ́ wá bá mi fún relationship from Nigeria sabarikolo.com ti ń ṣiṣẹ́ ní Nàìjíríà ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin tí ẹ ti ń pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin sùn ẹ̀yin obìnrin àsìkò òtútù la wà yìí ẹ̀yin náà rí bó ṣe ń ṣe mo dẹ̀ sọ fún yín pé ẹ nídìí partner ẹ pè mí lẹ́yìn ire o ó dàbọ̀.